Mr. Wisdom ní mo pẹ́ kí n tó gbọ́n àgbà ọ̀rẹ́ ni àdàgbàgọ̀ ìyẹn ló burú jáì. Ẹnìkan jókòó sínú ilé ó sì rán àwọn àgbà kan tí làákàyè wọn ti rá bí ẹran tí kò gbó tí wọ́n rà fún òkú ìyá Sídíkátù. Àwọn àgbà kan tẹ̀ sọ wípé a kì í rán ọmọ ẹni níṣẹ́ dé tòrutòru. Ẹnìkan wá jókòó sí kọ̀rọ̀ yàrá ó ní kí àwọn àgbà kan tí irun orí wọn ti funfun àwa wá ní gbẹ́kẹ̀lé a lérò pé béèyàn bá dàgbà tó ti dàgbà débi pé irun orí ẹ̀ ti funfun ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ ní làákàyè, ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ kó gbọ́n, ó yẹ kírú ẹni bẹ́ẹ̀ mọ̀ pé tí wọ́n bá ń rán wọn nírú iṣẹ́ ilé yìí ṣé kì í ṣiṣẹ́ dé tòrutòru ni eléyìí ṣá. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Sunday Igboho ó fa ara ẹ̀ kalẹ̀ fún gbogbo ìran ọmọ Yorùbá. Ẹ má gbàgbé olóyè Sunday Igboho ní aya tó dára, bẹ́ẹ̀ ni wọ́n sì bímọ tó yanjú tí a lè tọ́ka sí wípé ọmọ lélẹ́yìí tó yàtọ̀ sí àwọn ọmọ tí wọ́n ń ṣèranù káàkiri bíi tàwọn tí wọ́n kó sẹ́yìn àwọn ẹgbẹ́ aláṣọ funfun yìí. Rárá o, ọmọ Sunday Igboho ó yanjú, aya Sunday Igboho ó dùn ún wò, wọ́n ní education gidi, ìyẹn ọmọ wọn wà níbi tó dára. Tábà sọ wípé nítorí ibi tí Sunday Igboho ń gbé o kọ́ má bàa lọ jí ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ gbé, torí ẹ̀ ló ṣe ń jà káàkiri kí jàǹbá arú yẹn kó má bàa dí ọ̀dọ̀ ẹbí tiẹ̀. Ẹ̀yinú ẹ̀ bẹ̀bẹ̀, ẹ̀yinú ẹ̀ rìn síbi tó yẹ ká ẹ̀ rìn kọ́lọ́hún lè fún yín ní agbára, torí pé agbára ń bẹ ńlẹ̀ Yorùbá yìí. Àwa la ò tọ́, àwa la ò ṣe, àwa la ò rìn síbi tó yẹ ká rìn sí. Ẹ má jẹ́ kí àwọn kọ̀ọ̀kan máa tàn wá jẹ. Agbára ń bẹ ńlẹ̀ Yorùbá yìí o. Oògùn wà o, oògùn sì ń jẹ́ o. Wọ́n ní ká ṣe bó ṣe yẹ ká ṣe kó bá a lè rí bó ṣe yẹ kó rí. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ṣé àwọn ẹni yìí lérò pé olóyè Sunday Igboho ó fẹ́ máa bá wọn du oyè jíjẹ ni, tàbí pé tí olóyè Sunday Igboho bá borí gbogbo ogun ìtàn wọ́n fẹ́ gba oyè lọ́wọ́ àwọn tí ó ń wagbádá funfun káàkiri tá a mọ̀ sí àwọn ẹgbẹ́ aláṣọ funfun tí wọ́n fẹ́ gboyè lọ́wọ́ wọn, ṣé wọ́n fẹ́ gbé fún olóyè Sunday Igboho ni? Nígbà tẹ́ fẹ́ gboyè yìí ṣé ẹ̀ ń dúró di àṣẹ́ngbà náà? Kì í ṣe é ṣe lẹ́ ń lọ lọ́bìn kọ́ tó fi oyè dá yín lọ́lá. Wọ́n wá fi oyè dá yín lọ́lá tán abẹ́tí lérò pé nígbà tẹ́ gboyè yẹn tó sì kọ́ mi kọ́ nílẹ̀ Yorùbá ẹ ti lérò pé bó ṣe máa lọ nìyẹn, àṣírí yóò nílé tú ọ̀hún nílé mọ̀ pé ẹ ò lóògùn, ẹ ò lágbára kankan sùn lẹ́yìn kẹ́nìyẹn fò òun nìkan lẹ́ni. Àṣírí wá tú báyìí nígbà tó gún dé àwa mọ kókó oyè olórí ogun ilẹ̀ Yorùbá tẹ̀ jẹ. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹnu lẹ́ni lásán bíi ti àjàkàrà. Ẹ gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn tó dún mọ̀rú mọ́wá yìí. Ẹ gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn adáràn yìí tí wọ́n ń fojoojúmọ́ bà ti àwọn bàbá wa jẹ́, àwọn ọ̀yà wa jẹ́ nínú oko. Àwọn bàbá wa àtàwọn ọ̀yà wa wọ́n dáko, wọ́n ò tú ẹni tó kó lọ láti lọ kórè oko. Bí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú ó yẹ kí èèyàn fi tọmọ jẹ ni. Nítòótọ́ wọ́n lè pè yín láti fẹ́ rán yín níṣẹ́ tó tako làákàyè, wọ́n lè pè yín láti fẹ́ rán yín níṣẹ́ tó kù díẹ̀ káàtó. Ẹ̀yin ò ṣe sọ fún wọn pé ẹ ti gbọ́,
tẹ́ bá ti wá kú òǹbẹ́ tán kẹ́ ẹ lọ jókòó sí yàrá yín kẹ́ ẹ wò pé ìjẹ́ ṣeṣẹ́ tí wọ́n rán mi yìí ṣé kò ní mójútì ṣé kò ní mú bá mi ṣeṣẹ́ tí wọ́n rán mi yìí ṣé kò ní mójútì bá ìyàwó àtọmọ mi ṣeṣẹ́ tí wọ́n ní kí n lọ jẹ́ yìí ṣé kò ní tako orúkọ dáadáa tí àwọn bàbá mi àti ìyá mi àti gbogbo ìdílé wa tí wọ́n ti ń build bọ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn ṣé kò ní jẹ́ kó ta àbùkù bá wọn. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o ẹ̀yin ẹgbẹ́ aláṣọ funfun yìí títí táyé máa fi parẹ́ ẹ ò lè gbáyìí mọ́ nílẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ kí n tún sọ fún yín bóyá ẹ ò gbọ́ dáadáa títí táyé máa fi parẹ́ ẹ̀yin ẹgbẹ́ aláṣọ funfun yìí ẹ ò lè gbáyìí mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ti gbáyìí eléyìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà òun ló lórí wa òun la síwájú wa nítọ̀nà Ògúndé kí ló dé tẹ́yìn ò ní rònú náà bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ ọmọ Yorùbá ọmọ olódòdẹ ló wà nípò president báyìí ọmọ Yorùbá ni wọ́n ṣé àsìkò tiwọn yìí ṣóhun ló yẹ kí irú eléyìí kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yin náà lè tẹ̀ máa sọ̀sọ̀kúsọ káàkiri ẹ̀yin lè máa wíwì kúwì káàkiri president wa o Bọ́lá Tinubu àsìkò ẹ̀ ní gbogbo olùbẹ̀rẹ̀ sí ní dàrú kí wàá lè jẹ́ lórí ogun ilẹ̀ Yorùbá fún o ṣó lórí àwọn tó ń waṣọ funfun ilẹ̀ Yorùbá lẹ́jẹ́ ni àbí olórí àwọn tó ń kólẹ̀ kẹ̀tọ̀ sọ́run tó ń lọ pátí káàkiri ọ̀fun ilẹ̀ Yorùbá ṣóhun lẹ́jẹ́ ẹ jẹ́ ká mọ̀. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Látìgbà tí ọmọ ẹrù ẹkùn lápapọ̀ tí wọ́n ti fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú olóyè Sunday Ìgbòho ẹ jẹ́ ká bira léèrè ẹ jẹ́ ká mú tẹ̀gọ̀ kúò ká tún fi tẹ̀gọ̀ kún ọjọ́ wo lẹ ti gbọ́ pé àwọn ará bíbá ìtújí èèyàn gbé níbi kankan mọ́ nílẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ ká bira léèrè ẹ jẹ́ kí a máa sọ nínú ọkàn wa tẹ́yìn gọ́gọ́ tẹ̀ mọ̀ wípé wọn ò tó bẹ́ẹ̀ ta ló tó gbéná wojú ẹkùn láìsọmú awo kàkà kẹ́ ẹ jí láàárọ̀ kẹ́ ẹ ṣàdúrà fún olóyè Sunday Ìgbòho àtọ̀hún ẹrù ẹkùn lápapọ̀ pé bọ́lọ́hún ṣe ń kún wọn lọ́wọ́ yìí kọ́lọ́hún kó má padà lẹ́yìn wọn kàkà bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ń rán àwọn èèyàn jáde àwọn àgbà tó yẹ kó ní làákàyè àwọn àgbà tó yẹ kó ní rònú àwọn àgbà tó yẹ kọ́kọ́ lọ wọ́n pé àwọn àgbà tó yẹ kí wọ́n mọ ọkọ̀ yàtọ̀ sí èkejì tẹ́ wá kó wọn síta àwọn kan tẹ̀ lọ kó òrùka kan sọ́wọ́ pẹ̀lú gbogbo òrùka tẹ́ kó sọ́wọ́ kí wàá ní kókó yín báyìí kí ni àbájáde gbogbo òrùka tẹ́ kó sọ́wọ́. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Olóyè Sunday Ìgbòho 100 for you no go fall ọmọ Adéyẹmọ iwájú lẹ máa lọ o apá ayé ò ní ká yín gbogbo ẹni tó ń fọwọ́ lálẹ̀ gbogbo àwọn tó ń lọ sí di òòṣà tí wọ́n ń lọ ṣépè tí wọ́n ń lọ búra ẹ má mi kàn ó mo jẹ̀ mọ́ pé ẹ lè mi kàn láéláé ẹni tó bá ń hùwà èpè tí wọ́n bá ṣàdúrà fún àdúrà ò lè mú o Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni tí ó bá ń hùwà àdúrà tí wọ́n bá ń ṣépè fún èpè ò lè jà gbọ́kọ̀tọ̀ sọ ni ọ ní ẹni dẹ́rú òun lẹ́rú ń tàn ọmọ Adéyẹmọ kò ní jóná fún yín kò ní bàjẹ́ fún yín ẹ̀yin ẹ̀yẹ wa bẹ́ẹ̀ ṣe bá wa wò ní Facebook yìí bẹ́ẹ̀ ṣe bá wa wò ní TikTok yìí ẹlẹ́bá wa wò dídí ẹ̀ pátápátá ní YouTube torí kéékèèké òun la géjọ nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa ó kódóró ọ̀rọ̀ ní mídíà èrè o. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube.